ṣé tẹ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ jókòó. Ikoyi on the mix. Onikoyi on the mix. Ẹ̀yin ọba Yorùbá ṣe é ráyè yín lóde n ò wí fún yín ṣe bí mo kékeré níjọ́sí mo kìlọ̀ fún yín pé kẹ́ ẹ yé sọra yín dẹrú lábẹ́ wọn ẹni tó bá láròjinlẹ̀ nínú yín tó bá délé tán yóò ronú nígbà méjì ọ̀rọ̀ àgbàníkẹ́kọ̀ọ́ ní bí ò bá ṣe lówùúrọ̀ tí í ṣe lọ́jọ́ àṣálẹ́ ọ̀rọ̀ ọmọdé bíi tiwa gan kọ́jọ́ tó tẹnu bọ́pọ̀ yóò ti máa ṣe àwọn ọba aládé nílẹ̀ Yorùbá wọ́n sọra wọn dẹrú olóṣèlú wọ́n wá ń kàn wọ́n lábùkù ohun awífọ́mọ ẹni agbọ́ orí ọ̀kẹ́rẹ́ koko láwo ọ̀rọ̀ tá a bá wí fún bàbá ẹni ó yẹ kí bàbá ẹni náà ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ ó tó máa di koko láwo torí pé bàbá lẹ jẹ́ fún wa ọmọ yín náà sì làwa lọ́jọ́ gbogbo ṣùgbọ́n bámọ́ bá ń bá bàbá ẹ̀ náà sọ̀rọ̀ ó yẹ kí bàbá ọmọ gbọ́ nígbà míì ìgbà tí mo kéwì tí mo fi kìlọ̀ fún gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá níjọ́sí lórí bí wọ́n ti ń ṣe fúléńjẹ tẹ̀ láwọn olóṣèlú àwọn èèyàn kan ní mo ti dára ẹgbàá fà wọ́n láwọn ọba aládé lèmi ń bú mo ṣe fẹ́ bú ọba aládé àbí mo ń dá wọn padà lọ́nà parun tí wọ́n ń lọ mo ń jẹ́ oyé wọn wípé àwọn àbùkù táwọn olóṣèlú ń fún wọn kò táwọ ọmọ Yorùbá lọ́rùn yọkọlú dàgínní rondo kọ̀tán bí o sọ́wọ́ tán bí ọ̀tán àìkó fàlẹ̀ ifá ń ṣe odò àbùkù tó hù lójú ọ̀pẹ̀lẹ̀ ló ń kan àwọn ọba aládé nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ẹ wo bí wọ́n ṣe ń yẹpẹrẹ kábíyèsí àwọn ọmọ aládé gbogbo wọ́n ní ẹ máa dìde kẹ́ ẹ tún máa jókòó láì sọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ dìde. ẹ jókòó. ìgbà tó bá yá ni wọ́n á kúkú sọ yín dọ́mọ iléèwé délé òsinmi wọ́n á ní fẹ́ẹ́m ariwo kò sí tó bá wà ẹgbàá ní fọ́ba aládé tó bá sorí kunkun ìgbà wo gan lẹ́ẹ̀ni bọ́rọ̀ ọ̀hún débi kí wọ́n mọ̀ fún yín ní kòkókò ẹ dúró ná agbára wo ní bẹ lọ́wọ́ àwọn olóṣèlú tó ju tọba aládé lọ àwọn òṣèlú tó ṣe pé sáà nípò wọn àsìkò wọn lórí ipò òṣèlú ó nígbà ó sì lọ́jọ́ ọba aládé tó ṣe pé títí dọjọ́ ọkú lọ́wọ́n mọ̀ ìjọba lọ́kànrin kéṣe lẹ wá sọ̀rọ̀ ayín dẹrú olóṣèlú wọ́n wá ń dà yín gírígírí bàbá Ọbásanjọ́ alárẹ̀mú ẹ̀bọra òwú kìbá dáa kẹ́ ẹ lọ tọrọ àforíjìn lọ́wọ́ gbogbo ládéládé nílẹ̀ Yorùbá nítorí báwo ọmọ Yorùbá ń bínú kí ló dé tẹ̀sùn àwọn aládé wa dọmọlanke ní àbẹ̀hún tẹ wá fi wọ́n kógi ẹ̀bi yín sì kọ́ àwọn ọba aládé wa lọ́sọ̀ra wọn di bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ lè sọ fáwọn ọba aláwùsá àbọ̀bá yíbò kí wọ́n máa dìde jókòó dìde ẹ ti rójú olóró táwọn ọ̀hún sí ìgbà táwọn ọ̀sọ́ra wọn dẹrú olóṣèlú ńkọ́ wẹ́ẹ́l bíṣẹ̀lẹ̀ ọ̀hún ọ̀bá sì ṣẹlẹ̀ kò ní yé wọn bódòdó ọ̀rọ̀ lèmi kò yí fi ń kéwì lọ́jọ́ wípẹ́ àsìkò yìí gan làwọn ọba aládé wo ronú lórí ohun tó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ti kóra yín ròde àbùkù ẹ sì ti gbóúnjẹ ẹ̀tẹ́ bọ̀ ìbáṣe pé bọ́ba Adéyẹmí Lámídì Aláàfin Ọ̀yọ́ níjọ́sí bó ṣe gbójú gbónu tọ́láyà bí òrìṣà ní gbogbo ọba ilẹ̀ Yorùbá rí ta lẹni náà nínú ajá olóṣèlú tí ó wọlé tẹkùn àwọn ọba aládé wa olóṣèlú wèrè wo ni ò ní bẹ̀rù táwa mọ̀ gbégún aládé tiwa létí tí ọmọ tò ṣàláyà. mo bú gbogbo àwọn kọmíṣánná tó jókòó múlẹ̀ ẹ̀gọ́ Aláàfin wa sépò tó fi sí nẹ́ẹ̀sì kò ní dà fún owó yìí. ẹ ń wò mí tí mo dé ẹ dìde kẹ́ ẹ dọ̀bálẹ̀ nítorí iṣẹ́ tẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ìwọ gómìnà yìí nígbà tèmi tí ń lọ ọkọ̀ tí mo wà ní ìṣọ́ráǹsì tí ń lọ ọkọ̀ ó ṣẹ̀ṣẹ̀ jáde secondary school òun wáṣẹ́ tó ṣe 1948. ẹ dúró ná kí ló ka àwọn olóṣèlú níbi pé kí wọ́n gbádé láwọn ọba ilẹ̀ Yorùbá lórí
àwọn wo gan ní àjọ ṣàjọrò ọ̀hún fáwọn ni wọ́n mọ fún wọn lọ́pàá àṣẹ nítorí owó àti iṣẹ́ tẹ́ ẹ fẹ́ gbà lọ́dọ̀ wọn ẹ wá gbọ́rọ̀ òṣèlú wọnú àṣà ó ṣeni ní kàyéfì ẹni amú gẹ́gẹ́ bí orí adé táwa ìlú yàn gẹ́gẹ́ bí ọba bíjọba kan bá gbọ́wọ́ fóun fẹ́ yọ wọ́n nípò ẹ jẹ́ àwa ìlú ó fárígá kí wọ́n wá lọ kólógun wá pé kí wọ́n wá mọ̀ yìn wá níbọn kẹ́ ẹ wá wo tẹ́jẹ́ aláìṣẹ̀ á dábọ̀ ẹni náà lọ́rùn ohun tí òjò pọ̀lọpọ̀ ìlú ó túbàtúṣe rèé o torí pé a ti korí àṣà báwọn olóṣèlú lábẹ́ wọ́n wá ń da orí adé wa síbáṣíbo wọ́n ń sọ wọ́n dẹran àìfàrígá aráàlú ló mú àwọn òṣèlú yọ̀ ẹ̀yin kábíyèsí wa nílé lóko ẹ tọwọ́ ọmọ yín bọṣọ gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá ni mò ń bá wí ẹ yé wájẹkújẹrẹ lé àwọn olóṣèlú mọ́ ìgbà tẹ́yìn ń jọba olóṣèlú mi mú yàn lọ́wọ́ láyé ayẹyẹ tó bí i lọ́mọ ni ṣerú àwọn màjèsín ọ̀hún tí wọ́n pọ̀n lẹ́yìn wá síbi ayẹyẹ ìwúyè yín lọ́wọ́ ayẹ kọ́ mọ́ dà yín gírígírí òṣèlú ló yẹ kó mọ́ forí balẹ̀ forí adé orí adé kọ́ ló yẹ kó tún mọ́ forí balẹ̀ fáwọn òṣèlú mọ́ ẹbí wọn kọ́ ìgbà torí adé tí ń lọ bá wọn dìímú kọ́ńtíráàtì nílé ìjọba tẹ́ ẹ bá tún wá gbaṣẹ́ lọ́wọ́ wọn tẹ́ ẹ̀ ṣe mọ̀ pé tí rìn ní bébí ẹ̀wọ̀n ẹ̀yin aládé wa nílẹ̀ Yorùbá ẹ ṣọ́ra ó di ẹ́míà mélòó àbí igwe mélòó lẹ́rí tó sọra wọn dẹrú olóṣèlú bíi tiyín ẹ̀yin ọba aládé wa náà ni ẹ̀yin nìkan ni ẹ̀yin lẹ sọra yín dẹrú wọn bẹ́ẹ̀ bá sì kọjá ẹlẹ́ẹ̀ní gbọ́ kéṣekéṣe lẹ rí kàṣàkàṣà ń bọ̀ ìkìlọ̀ lèyí tí mo fi ránṣẹ́ sẹ́yìn ọba ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ èyí tó bá tún wá sórí kunkun tọ́sà ìgbọràn fàǹtẹ̀ ni wọ́n dárúkọ rẹ̀ gbogbo ayé ó sì rí nílé lóko èyí tó bá fẹ́ mọ̀ ṣerú olóṣèlú nínú yín kó gbádé wa kalẹ̀ kó rọra rẹ̀ lóyè ọlálẹ́kan ló gbọ́ ẹ̀ṣọ́ kò yí oògùn ọmọ agbọ̀n yùn èmi nìjì líle tí ń wọlé káṣọ lórí ìkọ́ omi ata ni mí tó dúró tìkára epo gbígbá ni mí tó gbóná jagbada lọ èmi gangan lọ́ba gbèdè ní gbogbo lẹ̀kílẹ̀ mo ké aráalé ń sá kíjokíjo mọ́wọ́ ọ̀dẹ̀dẹ̀ ọ̀rọ̀ gbogbo kéèyàn ti sá jìnnìjìnnì mo déwájú ọba mo fòwú aláǹtakùn gbódóró mo lọ́sọ mọ́dì mo tún gbàbọn lọ́wọ́ òjò mo ṣáájú onílé wọlé tán mo tún tilẹ̀kùn lẹ́yìn èmi ni kò yé ẹ̀ṣọ́ arógun mọ́ fi tìbọn ṣe yan bí n lólú ọmọ ọlọ́dà ẹ̀gbin ọmọ alérí ikú kankan òtò ń koro wọ́dù ọlọ́tẹ̀.